Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ bá máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arenas TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ àmàgò kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Òun ni kò bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ok, ó gbọ́ voice note yẹn jọ́ tí mo sọ nígbà tí Destiny Boy kú tí mo ní ó kú ẹnìkan ó popular gan mo ló rìn ní bèbè ikú èmi gan ò rántí pé mo sọ bọ́ inú mi dùn pé o rántí pé mo sọ. ṣe rí movie industry ilé ẹkú ni o mo sọ̀rọ̀ kan ní location tí mo lọ last ẹni tèmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ yẹn bóyá kò máa yé ni àbí kí n sọ pé ọbẹ̀ ayé ni ò tí inú bí àwọn tí ì fi hàn wọn tó rárá UK ni ó náà sọ̀rọ̀ kan létí òun ó lóun bóyá ọ̀rọ̀ náà bó tọ́ ni fídíò yẹn wà nínú no mo post fídíò yẹn ibi fídíò yẹn mo ti sọ pé ó dìgbà tí ògo ẹlòmíì bá ń jáde kógun tó máa pọ̀ ọlọ́mọ ẹ̀kan fi RIP ká fi ní òkìkí ṣe bẹ́ẹ̀ nìkan ló dún Ajára lóyún ṣe bí olóṣì kan tí ò ní jèrè ayé ẹ̀ ló fún Ajára lóyún ẹ rí condition Ajára kẹ́ tó máa bá sùn ni ẹ máa gbé Ajára lọ sí show tẹ́ bá ti rán aṣọ pa méjì fún ó ti tán ẹ gbowó lórí Ajára tẹ́ bá ti ra fóònù fún wọn ara àwọn rédèrèdè tí Rámátà ò kì í fẹ́ gbà fún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tẹ́ máa sọ pé ó kanra nìyẹn o Ajára tí ò wá kanra tó gbé rẹ̀ sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ṣí báṣabàṣa wọn padà pàdánù mo sọ̀rọ̀ yẹn gbà tí Destiny Boy ikú mi ìkúkú mọ̀ tó nígbà tẹ́ pé mi ò kì í ṣe Ọlọ́run tọ́lọ́ bá ó gbọ́rọ̀ yẹn that after àgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ tán ní Ajára sick èmi ò mọ̀ òun lára ṣe kan mi tí mo fi ṣe fídíò tí mo ṣe ń gbà yẹn Rónkẹ́ Òṣòdì Òkè wá ń jáde wọ́n wá ń sọ̀rọ̀ páwọn kan sọ̀rọ̀ ní kọ́mẹ́ǹsì ẹ̀ àrà ló máa pa gbogbo yín ẹ máa ṣí òfò ẹ fẹ́ ṣe ayé yín fẹ́ bàjẹ́ ni bó yẹ kẹ́ divert aggression yẹ kẹ́ divert sáwọn tó máa ṣe party wọ́n máa mú aṣọ 500,000 ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó nínú yín kò jẹ́ kán believe àwọn tí ò lówó àìmọye oníṣẹ́tà tí ò rí jẹ tí ò rí mu tí wọ́n tẹ́ pé ọwọ́ wọn ò tó ẹnu wọ́n tún manage lọ sí location ni but ẹ̀yin olóṣì tọ́lọ́ bá wá yé ìgbà sí ọ̀dọ̀ yín dìbò ìbẹ̀ ṣe máa ń ṣe lórí social media kò kí ń jẹ́ kán believe àwọn tí wọ́n lówó nínú yín tó bá wá ní ìṣòro ẹ máa gbé wọn bọ̀ lórí social media but àwọn ẹ lè ṣe party kẹ́ mú aṣọ ẹbí 500,000 ẹ lè ṣe party kẹ́ ná 1 million naira láàrin 1 second fún Ṣẹ́gun Johnson ẹ lè ra mọ́tò 100 million kẹ́ máa post ẹ kẹ́ máa flaunt ẹ kiri fíìmù yìí lè máa hit 2 billion 3 billion 1 billion 10 million view lórí YouTube láàrin 1 day kẹ́ má dẹ̀ lè ranra yín lọ́wọ́ inú theatre industry ló máa ti rí àwọn ẹlòmíì tí wọ́n máa fọ́ọ̀mù godmother táwọn máa fọ́ọ̀mù celebrity tí wọ́n dẹ̀ máa lo àwọn aṣọ tó jẹ́ pé tí wọ́n gan bá rí lásán owó aṣọ tòkè tilẹ̀ yẹn ká má ti ṣìjú ẹ̀rì lásán ó tó èèyàn 4 ṣe business wọ́n wá sọ pé ẹnìkan nǹkan kan ń ṣe àbẹ́nìkan kú wọ́n fẹ́ ra pósí àwọn yìí náà máa wá sórí social media láti wá máa tọrọ owó lọ́wọ́ àwọn aláìní ẹ̀ẹ́dẹ́ máa fọ́ọ̀mù odógún lórí social media débi pé ìdíwé bẹ́ẹ̀ ṣe ṣe lórí social media lásán kò jẹ́ kán believe àwọn tí ò lówó nínú yín náà ṣé gbogbo oníṣẹ́ta ló lówó lọ́wọ́ ni gbogbo ọ̀kan náà lówó lọ́wọ́ náà but àwọn tó lówó nínú yín iṣẹ́ fẹ́ kó owó yẹn lọ ọ̀run ni wọ́n ní iṣẹ́ ló ṣe é dá ṣe owó ò ṣe é dáná kò sí nǹkan tó fẹ́ ṣe sí náà wọ́n ti pa Ajára dànù ẹ wo condition Ajára ṣó yẹ kán tó máa bá sùn pẹ̀lú bó ṣe wà yẹn irú Ajára bó ṣe wà yẹn pọ́tà afẹ́yẹ kó lọ́mọ láyé kí ló pọ̀jù kan ṣe sọ́rọ́gẹ́sì fún tẹ́ẹ̀bà sí ẹ̀ lè náwó ẹ filẹ̀ ẹ tún bá sùn tí bá ṣe pórí Ajára gan èèyàn kan sọ̀rọ̀ sókú ọ̀run ni yìnyín eléyìí ti gbé ìdíwé tó bá ń fún Ajára mọ́ra lójú ẹ̀ báyìí lásán wọ́n dẹ̀ máa fúnra wọn tún máa fún nídìí wọ́n máa tẹ̀ nídìí wọ́n máa gbé wọ́n gbé sórí mọ́tò wọn aṣọ oríṣiríṣi wọ́n fi ṣe skit wọ́n fi wá view wọ́n fi wá àìmọye traffic lórí péjì wọn ò rówó yẹn kólẹ̀ kan fi tọ́jú Ajára àfi kẹ́ máa ra fóònù tó jẹ́ pé oversize wọ́n mú fóònù dání gan fóònù àtún máa tóbi jù wọ́n lọ wọn kọ́ tẹ́ máa ó tán ní tẹ́ máa rà fún wọn ni ẹ̀kọ́ tẹ́ máa ṣe live program tó máa ṣe tap ṣèbẹ́ nìkan ló máa dúró Ajára lóyún just imagine Ajára's condition ẹ tún ń bá sùn ẹ fún lóyún inú wo ló fẹ́ fi gbé allegedly wọn ló ti bímọ kan tọmọ yẹn ṣaláìsí allegedly mi ì dẹ̀ believe tó ló ti bímọ kan tọmọ yẹn ṣaláìsí ó tún wá ní oyún kódà kó má tẹ̀ ẹ́ pé ó ti bímọ rí ó wá ní oyún ta ló dúró Ajára lóyún kẹ́niyẹn bọ́ta ó rí condition tẹ́lẹ̀ àkẹ́sọ̀ tó bá rí oko kúnlẹ̀ kó tó gbin ẹ̀pà sí ó yẹ kó o ti mọ̀ pé wàá ṣe wàhálà gan bí ikún ò ṣe ní jẹ ẹ̀pà yẹn tí wàá padà jèrè ẹ̀pà yẹn ẹ kàn gbádùn 5 hours yẹn 5 minutes yẹn torí pé ẹ ti rí bẹ́ẹ̀ àwọn tó lówó tẹ́kún wọn tún máa tọ̀ lọ sí Amẹ́ríkà London láàrin ọ̀sẹ̀ kan lásán wọ́n lè lọ sí àbí 7 countries láàrin a week
rí Àjàrà fún ní 10 million aléyàn tó wà ní movie industry kì í ṣe ìmọ̀ràn mẹ́wàá tọ́bàdé máa sọ́nsọ́ máa ní ẹ̀ ṣáwọn náà ní family ni ṣáwọn family wọn ló bá wọn wo fíìmù wọn àbí family yín ló bá yín ṣí àwọn fídíò yín ó dàbí ọ̀rọ̀ kan bàtí Bùkúnmi Adésínà tó sọ̀rọ̀ kan lórí ilé ẹ ní page ẹ ní ọjọ́ wo náà pé yẹn tó bá mọ nǹkan tí àwọn èèyàn tí wọ́n go through kan tó produce lóòótọ́ wàhálà wà ní pé kéèyàn produce movie bọ̀kẹ́ wá máa bú àwọn fáǹsì yín wípé wọ́n ṣe kinní kan ṣe gbá ẹ máa tù wọ́n nìkan máa fàdúrà máa ràn yín lọ́wọ́ àwọn fáǹsì yín tó ẹ́ pé ohun yín máa lọlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe ìpolówó fíìmù yín ẹ lè máa bá wọn jẹun lẹ́gbẹ̀ẹ́ títà àfi bí ọ̀rọ̀ olóṣèlú wọ́n máa rẹra wọn lẹ̀ ni àmọ́ àwọn tó jẹ́ pé ò lè rí ojú wọn lẹ̀ tó bá pàdé wọn location lásán ò lè kí wọn wọ́n máa wẹ̀ gan-an ni ìgbà tó do níjó lórí social media nọ́bẹ̀ sí ní di ọ̀rẹ́ aráàlú kò dẹ̀ sí fáǹsì wọn kọ̀ọ̀kan tó lè díjú fún 100,000 naira fáǹsì náà lè lọ́wọ́ bá yín máa promote àwọn múvì yín àmọ́ bẹ́ẹ̀ ṣe kanra tó ó mọ́ra ẹ ayé ìfẹ́ bàjẹ́ ó ṣí èrè ni àwọn tó ń fọ́ fún ẹ náà fọ́ fún ẹ ebi ò jẹ́ náà lájímọ̀ ni mi lè bá wọn pè lọ́jọ́ ńlá o àwọn tó ń jẹ́ náà lájímọ̀ náà lè bá wọn pè lọ́jọ́ ńlá ẹ jẹ́ kó rí yín dàrú ẹ wọnú òṣèlú ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ń kàǹpé fáwọn olóṣèlú yẹn lè kọ́ lẹ́tà sí wọn kánràn kan nu yín lọ́wọ́ ẹ l'association ni ẹ máa lọ sọ́dọ̀ àwọn ọmọ onímọ́tò ẹ tẹ́ bá fẹ́ gba mọ́tò ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè fòbò gba mọ́tò àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe sílẹ̀ tẹ́pọ́n wọn máa jẹran yín lọ́dọ̀ la ẹ̀dẹ̀ máa ráwọn ìlú tẹ́pọ́n wọn máa gbàdúrà pé wọ́n lọ́n ṣe mí bó ṣe wù mí kí n lè ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yin tọ́lọ́ bá ti wá ràn lọ́wọ́ ẹ̀yin mọ̀ ní Miss Road tọ́lọ̀ tí wá ràn lọ tẹ́pẹ́ ti ní owó lọ́wọ́ tẹ́pẹ́ ti lè jẹun ẹ̀mẹ́ta ẹ ti lè lọ sí country tó wù yín àti ran àwọn èèyàn lọ́wọ́ máa rí owó máa dọ̀ràn fún yín ẹ̀dẹ̀ ń ṣẹgbẹ́ kódà kẹ má tiẹ̀ rí kẹ má tiẹ̀ mọ̀ rí kí ló ná yín kẹ ṣoore fúnra yín ẹ ṣoore fúnra yín náà ṣó wá dáa ni bẹ ṣe ń post RIP lọ́tún lọ́sì ṣó dáa wọ́n wá ń sọ̀rọ̀ òkè òṣòdì kan wá bọ̀ tàgbà táwọn ní kinní kan ṣèbá àwọn ọ̀rẹ́ àwọn làwọn ṣe kinní kan làwọn ṣe gbá kan wọ́n bá ní stroke ẹ̀ ń gbébọ̀ lórí social media fáwọn wo tẹ́orí bá fọ ẹnìkan ẹ̀ ń gbébọ̀ lórí social media fáwọn wo that is the question àwọn wo lẹ́ ń gbébọ̀ fún ṣáwọn tó ń ra data 100 MB tó fi ń wo fíìmù yín tó ń ra data 1 gig tó fi ń wo fíìmù yín ẹ ṣáà ń pawó ẹ máa yọ ìdá mẹ́wàá nú ẹ̀ náà ẹ máa yọ ìdá mẹ́wàá èmi fúnra mi ń lọ sí location kọ́ lọ́ba mi fi sìrègùn ọlọ́ba má kọ́lẹ̀ lẹ́sẹ̀ fún mi mo ń lọ sí location mo ń ná mọ̀dà owó tí mo gbà ní location náà tí màá ná fáwọn èèyàn àìmọ̀ àwọn extra artists tó yẹ pé wọ́n máa wá sí location tí mo mọ̀ pé wọ́n ò ní gbowó and I will feed them mi ò fi sìrègùn mi kúkú dárúkọ anybody mi fi sìrègùn tí bá parọ́ àwọn tó bá rí fídíò mi wọ́n á lè sọ mi fi sìrègùn ìwọ̀nba bí ọwọ́ eku mi ṣe mo fi ń bọ́jú ṣé mo fẹ́ kówó lọ́rùn ni ẹ tí ó bẹ̀ ṣe owó ló máa padà bẹ́ẹ̀ kó tẹ́bá rí àkáǹtì ẹlòmíì ni wọ́n lè fún upcoming artist ní 2 million naira kókó kọ̀ tẹ̀ fi produce kankan ó yá lọ mú story wá jẹ́ ká tiẹ̀ bẹ́ gbé jáde wọ́n ṣàkànfẹ́ kó ṣàkàn máa rọ́ tẹ̀lé àwọn ni kó ṣàjà àwọn nùkan ẹ̀ ń ṣi èrè mọ́ tilẹ̀ ẹ̀dẹ̀ ti pa ń sin ẹ lọ sún jẹ ẹ ti pa ẹ̀dẹ̀ lọ sún jẹ ìwọ tó bá jáde fún mi àrà fẹ́ pa ẹ́ torí báyẹn sọ̀rọ̀ ọsùnmọ́ gbádébọ̀ ńgbà náà nìyẹn àbí ẹ tí ò póòsì wọn rí lójú ayé ń sìn wọn bẹ̀ sí máa póòsì wọn ara ìpìlẹ̀ agbájá ti lọ wọn á máa póòsì wọn kí ló dé ṣẹbẹ́ nìkan ló dúró Àjàrà lóyún ṣẹbẹ́ nìkan ló fún lóyún ṣẹbẹ́ ẹ fẹ́ kọ́ ẹ̀mọ́ láàrin ara yín ni ẹ máa fi ṣe skit ẹ máa pawó ẹ máa gbé lọ pati wọn máa náwó fún ẹ máa kó ẹ bá ti láṣọ pa méjì fún tẹ́ ti fi nẹ́ẹ̀tì gba láì ṣe àwọn èrè inú gbin àwọn ìwìn inú gbó dúdú ẹ máa róṣọ sún agbáṣọ á máa ṣe gbàgẹ̀rẹ̀ yẹ ẹ ti gbé lọ pati ẹ ti gbé lọ agbó pàṣẹ ẹ ti gbé lásápá agbó òṣùpá kò síbi tẹ́ ẹ gbé lọ tán tẹ́ fi tẹ́ fọmọ yẹn pawó kí ló dé wọ́n wá ní àwọn ti náwó náà ra àwọn ti ná 5 million naira 5 million naira níbi táwọn àwọn veteran actors yìí wà níbi táwọn olówó inú yín wà lóòótọ́ kò ń ṣe gbogbo yín náà ló ti dáa fún tọkọ́ lọ́dẹ̀ jẹ́ kó dáa fún gbogbo yín kẹ́ ẹ rọ́wọ́ họ rí kọ́kàn yín balẹ̀ kẹ́ ẹ jèrè gbogbo wàhálà tẹ́ ti ṣe àwọn tó ti dáa fún kọ́ àwọn kan ṣáà ń jẹ owó òṣèlú láàrin yín àwọn kan ń jẹ owó powder àwọn kan ṣáà ń jẹ owó ṣáà ń jẹ ẹni àwọ̀ ó dẹ̀ ti lọ báyìí sìn any small tẹ̀ ti gbé wá sórí social media kí ló dé kẹtẹ wàá tọ́jú èèyàn gan ní abẹ́lẹ̀ gan kó tẹ̀ fi gbádùn ẹlòmíì wà tó jẹ́ pé tẹ́ bá padà gbé sórí social ó ṣeé ṣe kó gbádùn ẹ wo Bíọ́lá Adébáyọ̀ woman yẹn ń try níwọ̀n bá agbára ẹ̀ bó ṣe lè ṣe ó ń try àtàwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ń try ó dẹ̀ lè ever rí kó post something like that pé wọ́n ń tọrọ owó fún àbọ̀ ń ṣe kíní kan fún yàn ó lè ṣe orí ẹ̀ lábẹ́lẹ̀ ẹ wo Kúnlé Àfọ́dù náà òun náà ń gbìyànjú lóòótọ́ kò sẹ́ni tí ò síbi tó kù sí o kò sẹ́ni tí ò níbi tó kù sí èèyàn gbogbo ẹlẹ́ran gbogbo àná àwọn àgbààgbà òṣèré yẹn tẹ́ pẹ́ ẹ lò tẹ́ fi bíùdì ìgbésí ayé yín nǹkan táwọn yẹn ṣe lẹ̀lẹ́ ń jẹ lé nínà ẹ wá di sẹ̀lẹ́bù sọnù àwọn olòṣì àwọn alárédè ẹ máa post fídíò àwọn tó ń ṣe family ló máa bá yín share wọn bá yín subscribe ṣáwọn family yín ló bá yín subscribe sórí YouTube yín àwọn náà bá yín wá sí cinema tó bá yín wá wo fíìmù yín kẹ́ ẹ má jèrè wọ́n á máa ṣe competition invite tó bá fẹ́ ṣe premiere movie tó bá rí invite owó tó máa fi ṣe invite lásán tẹfẹ́ lọ fún mi lọ ní ẹgbẹ́ ara yín owó tẹlifín àwọn èèyàn lọ́wọ́ wọn láwọn ti ná 5 million
níbi tẹ́mi èèyàn wà àwọn olòṣèdè tí pákẹ́ lọ sún jẹ ẹ ní jèrè